mọ̀lẹ́bí omijì ojú mi fagilé ètò ìsìnkú tí àwọn ẹgbẹ́ rẹ̀ kéde. àwọn ẹbí gbajúmọ̀ akọrin ẹ̀mí tó di olóògbé lọ́sẹ̀ tó kọjá, Bùnmi Akínàánú táwọn èèyàn mọ̀ sí omijì ojú mi, ó ti fagilé ètò ìsìnkú tó gbòde ṣáájú èyí tí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n kéde. nínú fídíò kan tó gun orí ayélujára ní ọjọ́ àìkú Sunday, ìní ẹnìkan tó pe ara rẹ̀ ní Lánre Alèwílèṣe tó náà jẹ́ akẹgbẹ́ omijì ojú mi, ó ti kéde pé ẹbí olóògbé náà ó ti fagilé ìkéde ìṣáájú fún ìdí kan tàbí ìkejì. tẹ́ ò bá gbàgbé, olórin ẹ̀mí mìíràn Aláyọ̀ Melody Singer, òun ló kọ́kọ́ kéde ìlànà ètò ìsìnkú náà pé yóò máa bẹ̀rẹ̀ ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe 20 oṣù kínní ọdún 2026 yìí. níbi ìkéde náà, ó ní wọ́n ti ní nínú ọgbà tẹlifíṣàn ìpínlẹ̀ Èkó, ó ní wọn yóò ti ṣètò ìsìn orin onígbàgbọ́ fún omijì ojú mi. wọ́n tún ní àwọn yóò ṣètò títan àbẹ́là fún pẹ̀lú. ìkéde ọ̀hún ó mà tó sọ pé wọn yóò sin akọrin ẹ̀mí tó mọ̀ kú ní ọjọ́ 12 oṣù yìí náà, àti pé wọn yóò sìnkú rẹ̀ ní ọjọ́ 21 oṣù kínní ọdún 2026. wọ́n wá fi kọ́rọ̀ wọn pé mọ̀lẹ́bí àtàwọn tó bá súnmọ́ olóògbé tímọ́tímọ́, àwọn nìkan ni yóò wà ní ìtẹ́ òkú náà. ṣùgbọ́n ní báyìí, àwọn ẹbí Akínàánú wọ́n ti fagilé ètò ìṣáájú náà. bákan náà, nínú fídíò náà ni Lánre Alèwílèṣe ti sọ pé ìgbìmọ̀ ìsìnkú náà mà sọ pé ìdílé Akínàánú ó mà gbé ìgbésẹ̀ yìí láti yanjú àwọn nǹkan kan. gẹ́gẹ́ bí Alèwílèṣe ṣe wí nínú fídíò náà, kì í ṣe àdáṣe láti ọ̀dọ̀ gbogbo ìgbìmọ̀ ìsìnkú Bùnmi Akínàánú, omijì ojú mi àti gbogbo mọ̀lẹ́bí ni fídíò yìí ti jáde. nǹkan tí wọ́n ní kí n sọ fún gbogbo ọmọ Nàìjíríà ni pé ìsìnkú Bùnmi Akínàánú tí a ní ó máa wáyé ní ọjọ́ Ṣẹ́gun Tuesday àti ọjọ́rú Wednesday ní LTV kò ní lè wáyé mọ́, nítorí pé fún ìdí kan tàbí ìkejì wọ́n ti sún síwájú. bó bá ṣe máa jẹ́, àwọn ọmọ Nàìjíríà wọ́n máa padà gbọ́ ọjọ́ tó máa jẹ́, àwọn ẹbí máa kéde rẹ̀, gbogbo èèyàn máa gbọ́ nígbà tó bá padà yá. ẹ ó rántí pé lójijì ni ìròyìn ikú omijì ojú mi má gbòde lọ́sẹ̀ tó kọjá, tí ọ̀pọ̀ èèyàn sì ń dárò obìnrin tí wọ́n ní ibi ẹsẹ̀ tó ń dùn oníkú rẹ̀ ti wá náà. ohun tí àwọn kan sọ nípa ìkéde ẹbí yìí, ó mà ní wípé àwọn nǹkan kan tó jẹ mọ́ èdè àìyedè òun ló ń ṣẹlẹ̀ lórí ìkéde àkọ́kọ́. wọ́n ní èyí òun ló mú ẹbí mọ̀ pinnu pé àwọn yóò kéde fúnra wọn tó bá padà yá. ṣáájú ni omijì ojú mi ó ti kọ́kọ́ ń ṣàìsàn tó sì ń lọ sí àwọn ilé ìjọsìn fún iṣẹ́ àdúrà láti borí àìsàn náà. lọ́dún tó kọjá, òun ni fídíò kan mà jáde níbi tí olórin ẹ̀mí ọ̀hún tó ti jòkó sórí àga kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì tó sì wú, tí wòlíì kan tó sì ń gbàdúrà fún ìwòsàn rẹ̀. lẹ́yìn náà, làwọn olólùfẹ́ rẹ̀ kò mọ̀ gbọ́n kankan mọ́ títí di àsìkò tí ìròyìn ikú rẹ̀ tó gba ìgboro kan yìí. kí Ọlọ́run ọba Elédùmarè kó bá wa tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti yín ládé o.